It's a go. Ìwé náà ni. It's a go. Kìnì á jẹ́. Kìnì tí sẹ́ẹ̀sì ti bàjẹ́. Kìnì èmi náà gbé tèmi gan dání ni bí ọmọ tuntun. Jẹ́sì ló win ní klọ́ọ̀bù mi win ní. Mo ní mi ò fẹ́ rí wọn bí báyìí mọ́. Tẹ́ ẹ bá dé kọ́. Tẹ́ ẹ bá jẹ́ kọ́ wọlé sí iṣẹ́ bọ́ lọ́wọ́ yín. Ikọ̀ tó wà nínú. Orí ni gbẹ́dà ọjà. Bọ́lá lọ́kàrà kan ló fún lóyún o. Bàbá pa ikọ̀. Gbẹ́sọ̀. Àbáwọn tí ń sáfún jẹ́ fún bí ìyọ́nì tẹ́kàn wọn ló fún lóyún. Àbáwọn tí ń kiri ice cream. Bàbá pa ikọ̀. Ìkà níyìn o. Jẹ́rí tẹ́ bá wo ọwọ́ òkè báyìí. Iṣẹ́ àdúgbò mi lè mí gbé. Ṣé yẹ yín sí? Àmọ́ a ní má ṣàwọn street tẹ́ ń béèrè yẹn. Ẹ rìn síwájú báyìí. Ẹ rán wọn lọ́kadà. Àwọn aṣèwé street yẹn fún yẹn mi ò mọ̀ bẹ́ẹ̀. Àlejò ni mí. Nǹkan tí àwa ń sọ fún yín ni pé níbi tí ẹ̀yin ti ń ṣe ọrọ̀ ajé títí yín. Ẹ̀mí Ọlọ́run ni ẹ kò gbọdọ̀ lé ọmọ náà. Ṣàlàyé fún wọn onísọ̀tàṣù ló bá dé àbí. triple a nu ẹ mọ̀ pé tí ehe bá ti fẹ́ ra wọn wọ́n tó bí ehe ni. bá jẹ́ family tiwa ni tí bàbá mi bá fi jẹ́ a b ni màmá mi máa jẹ èmi ọmọ c ni bẹ́ẹ̀ a b c àbí. ẹ wá wí ká iṣẹ́ tó lọ́gùn ọ̀nà wọn wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ tó ní condition méje fi à ń jẹ. Ọlọ́run lónìí àti ní gbogbo ìgbà ẹkùn apọkọjẹ ọkọ níjẹkújẹ. O mọ̀ much more nípa oògùn owó ju even èmi tí mo jẹ́ bàbá yìí lọ. Ṣògùn wèdè ló ń lùlù láàrin ọjà. Ṣé ìwọ mọ ìpilẹ̀ṣẹ̀ ọlá mi? Ọ̀rọ̀ yìí ó ti jẹ́ kí n lose ọkọ àfẹ́sọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́ta. Àyìnkẹ́ wetin happen? Ìwọ ń bí ẹbí pé kí ló ṣẹlẹ̀ ìwọ yóò ọmọ kan tó ṣe. Ẹ máa wọ lórí burúkú yìí o. Àyìnkẹ́ kí ni problem ẹ gangan pàpà? Ìkan tí mo ṣe yé ti gbogbo ẹ̀yin Yorùbá nìyẹn o. Ìkan kékeré báyìí náà má sì rè gún ni. Fi ọmọ rẹ nu ẹ bá ń wá lù mí jáde. Ọmọ mi ò gbé lù. Ẹ wá lù mí jáde fún mi o. Ìwọ̀nba nǹkan rírẹ kékeré tó kù lára mi kó fi lùlù láàrin ọjà. Mo máa lọ London, mo máa wá Porsche, mo máa wọ Gucci, tí bá lọ ṣọ́ọ̀ṣì, mo máa ná dọ́là ló bí my fault. Jẹ́jẹ́ àwẹ̀rẹ̀ yìí, mo fẹ́ràn àbúrò lẹ́jẹ̀ kí wọ́n ní piece of bread. Má dánwò bẹ́ẹ̀ni bá dánwò ìwọ ẹ̀ á lọ. Ọpọlọ ti lọ. Ọpọlọ tó bá gbọ́ ọpọlọ ẹ̀ ó lọ. When she sees death alive she will cooperate. Fi ọwọ́ ara ẹ gbé ìlú yẹn lọ sí yàrá mi. Ṣùgbọ́n tó yẹ kó máa lè yẹn tí mi ò ní kankan ṣe pẹ̀lú bíbí ẹ̀ tí ìyá ẹ̀ ò dẹ̀ fi mí hàn ẹ́. Gbé lọ síta kó lọ sùn. Rọmọdọ́mọ mi ìlú ajé. Mo ti di wòlíì bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé àwọn jẹ́ẹ̀tì ló ń gbé àṣẹ yẹn lórí agbára. Wọ́n ti ròyìn tòótọ́ tẹ bá kàn lè ṣe tí voice mi clear jù báyìí lọ. Tẹ bá lè bá mi edit voice yẹn nìkan tí voice mi clear tí mo sọ̀rọ̀ bí èèyàn dádì ẹ wò máa fún yín ní 50 naira. Yes dádì. Ọwọ́ wà lára àbúrò ẹ̀ lóòótọ́. Ṣé o rí gbóhùn lálejò ni? Dùnjà. Jọ̀ǹjà. Bí a ń ta jù nù. But at the same time PA ẹ má bínú ṣé kò lẹ ti wá ni. Ta nìyẹn? Èmi ò wá látẹ̀kọ̀. Èmi am from US. United States of Ado Ekiti náà ti wá. Bàbá ọkọ tó nílò. Olúwa mo tẹ́ ọ. Sẹ́ẹ̀sì ní ogun tẹ́ ìwò yẹn àjàdọ́jọ́ ọkú ni. Àmì màmá Ọlọ́run dẹ̀ ní jẹ́ kọ́rọ̀ ogun tán láyé. Sọ̀wọ́ òkè èpè nínú ṣọ́ọ̀ṣì kí ló farú yẹn? Dẹ́rọ̀ jọ àdúrà wẹ̀rẹ̀ wo ló ń ṣe? Are you mad? Ọwọ́ ara rẹ ló fi lura rẹ pa. Bàbá Síbù. Yes, Bàbá Síbù. Ṣé wòlíì tí mo bá fún yín níbi 2 million? Ṣé kò kéré púpọ̀? Hallelujah. 2 million. Bí kẹ́sẹ̀ ó ṣe dáadáa. 2 million péré. Bàbá wò ni. Nǹkan tó burú ni tó ṣe lè ṣe láti ó gbé fún fólò mi. Owó wọ̀sì òun lẹ́lọ rí wá wá. Ẹgbẹ́ owó tí wọ́n bá gbé wá ìfẹ́ 500 di o 1,000 àti pounds àti dollar àti europe ni wọ́n bá gbé wá torí tí mo fẹ́ fowó ṣe pọ̀. Mr. Kunle àtẹ̀yìn àti ìyàwó yìí kò sí kankan tó ní problem nínú.
kí n jókòó síbi kan gbéyàwó ká mi mọ́lé ni. O lè dánú rò ni. O lè dánú rò. So you don't know what is good for you. You can't take decision on your own. Bọ̀ yẹn jẹ́ kó yí ọ wípé lèrè ló ti jáde ní òjì ó bú ọ o. Kí n kúrò ní ọkọ. Ẹ̀yin lẹ ń lọ kádàrá àwọn èèyàn. Ẹ ti wá lọ kádàrá tèmi. Ariwo yìí ìyá attract àwọn èèyàn. Béṣù bá ti gbéṣẹ́ lé kò sí nǹkan tá a lè ṣe sí abẹ́gbọ́. Màmá kí la tún rí gbọ́. Èwo ló tún retí àti gbọ́? Wọ́n bá kàn tí ọ̀dà tí èsì tiẹ̀ padà fẹ́ ni ó ní. Kéṣekéṣe lẹ rí o. Kàṣàkàṣà bàbá. ewúrẹ́ tó wọlé tí ò júbà ó dẹran àmúso àgbò tó wọlé tí ò júbà ó dẹran àmúpaléyá mójúbà Elédùmarè lénìí àtẹrẹrẹ kárí ayé ọba àná ọba ìní ọba ọ̀la ọba ọjọ́ gbogbo kábíyèsí bàbá gbogbo bàbá pátápátá bàbá tí ń ṣe bàbá fún ẹni tí ò ní bàbá tí ń ṣọkọ fún opó mójúbà Adédoyin Kúkọ̀yí lórúkọ mi èmi lọmọ olómi méjì ọmọ àtẹ̀kàn mọ́lẹ̀pọ̀ kan ìkan mímu ìkan ìmú ọmọ aládé mẹ́rìndínlógún bẹ́ẹ̀mi lọmọ àròbí ọmọ àtòrè mú kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá pé a kú ọjọ́ mẹ́ta a kú kó lè dá tí gbogbo wa ń bá káàkiri pẹ̀lú àṣẹ lọ́wọ́ Elédùmarè ọ̀nà òní nà wá ilé òní lé wa o àlejò wa lórí ètò lénìí òdú ni wọ́n ìṣàìmọ̀fó lóko òun tábà tiẹ̀ ní ká pín wọn àmọ́ bí tá a bá tiẹ̀ fi wọ́n sí ṣeéṣe orin kíkọ ni ẹ̀ bá wọn bẹ̀ iṣẹ́ tíátà ni ẹ̀ bá wọn bẹ̀ ká panilẹ́rìn ni àwọn náà tún wà ń bẹ̀ ẹ̀yin lẹ ní ká gbé wọn wá sórí ètò wọ́n dẹ̀ jẹ́ wa níhò ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ètò yìí gbogbo àwọn tí wọ́n bá sí nítòsí ẹ tètè pè wọ́n mi ò fẹ́ gbọ́ pé báwo náà ṣe bẹ̀rẹ̀ gbà ó náà bẹ̀rẹ̀ ẹ pè wọ́n ní ìsìn nítorí ètò gbajúmọ̀ ó ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí àlejò mi ẹ máa wọlé bọ̀. àfi bí ẹni pé kí orin yẹn má wá sópin. bí pé kó má tán nítorí mo múra yín wá ni. ṣé lóòótọ́ kí ni mo ṣe kí lẹ́sẹ̀ mi. àwọn ọjọ́ tẹ máa ń jó yẹn ni ẹ máa ń oppress wa so èmi wá kójọ yẹn wálé ni. mo dé ṣe ìtọ́ Ọlọ́run rán mi ni ẹ má bínú ẹ jẹ́ ń bẹ̀bẹ̀. kò tó yẹn kò tó yẹn. ẹ káàbọ̀ sórí ètò gbajúmọ̀ àkókò lè dá tí gbogbo wa ń bá káàkiri. àwọn aráalé náà wà lálàáfíà. Olúwa ṣe kò easy. ẹ̀yin tẹ́ ẹ kójó wà wọlé mí hẹlẹhẹlẹ. lórí pé mo ti plan mo ti mí ní púpọ̀ so ìwáyé kí n jójó yẹn dé level tó fi máa bọ̀ mọ́ ok. ẹ kí àwọn olólùfẹ́ yín kẹ́dẹ̀ dárúkọ yín fún wọn. ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ti ń wò wá o orúkọ mi ni Ayobami Ojo Badejoke tí àwọn èèyàn máa ń pè ní OYITA ọmọge tó ríta tó máa mú yín yàtà. OYITA ọmọge tó ríta tó tún máa ṣe kí ni. tó máa mú wọn yàtà. tó máa mú wọn yàtà gẹ́gẹ́. ọmọ ìlú wo ni àǹtí Ayọ̀bámi. Iléṣà ni mí. Iléṣà lápapọ̀ ní Iléṣà. Òkè Ṣà ní side Ìlọ́rọ̀ side Ọ̀gbọ́n Titun
ṣé àwọn òbí yín méjèèjì ni wọ́n wá láti Iléṣà? bẹ́ẹ̀ wọ́n ti ẹ̀rìn jìnnà. oko side Iléṣà ni mo sì mi ti wá Ìwáràjà oko àìrán máa ń pè bẹ́ẹ̀ abúlé kan ní side Iléṣà Ìwáràjà. Ìwáràjà àwọn iléèwé wo lẹ lọ? Ó pọ̀ gan-an ó pọ̀ gan-an kí n tó ní ṣíṣẹ̀ ń tẹ̀lé gbogbo Yorùbá yẹn gan mo tún kó wá. Ó tiẹ̀ ti dá. ṣíṣẹ̀ ń tẹ̀lé ok mo gbà yẹn. Mo bẹ̀rẹ̀ láti Adéolú Nursery and Primary School. Níbo nìyẹn wà? Ní Iléṣà. Àwọn òbí mi fẹ́ try pé kọ́mọ náà ṣáà lọ sí private school but private school yẹn pákó náà fi kàn án get but private school ni Adéolú náà pè ní Iléṣà ń gbà yẹn. Ìgbà tó wá yá torí ní school yẹn wọn kì í ṣe common entrance ní ti primary 6 ṣe pé wọn wà approve pákó náà fi kàn so ìgbà tó yá a lọ sí eléyìí tí wọn fi pákó kàn tó jẹ́ tìjọba LA primary school ìyẹn mo ti ṣe ti primary 6 ìgbà tó tún yá tá a ṣe yẹn tán mo wọ Methodist high school one of the best school ní Iléṣà àwọn ọmọ Iléṣà àwọn máa gbọ́ nǹkan tí mò ń sọ wọ́n dẹ̀ mọ̀ nǹkan tí mò ń sọ torí mo mọ̀wé gan gbà yẹn. Kí ló tẹ́ jẹ́ kí n máa fi pé mò ń parọ́ báyìí. Ẹ má bínú àwòtọ́ lẹ pa. Nǹkan tí mò ń sọ mo mọ̀wé gan-an tá a bá débi nǹkan mi ṣá ok so nígbà tá a ṣe yẹn tán torí dáàdì mi gbà yẹn máa ń gbé wọn káàkiri contract wọ́n ṣiṣẹ́ pẹ̀lú àwọn railway ojú tó máa ń gbé káàkiri ṣá wọ́n ṣàtúgbé wọn lọ sílẹ̀ Haúsá àtúbàrà wa nílẹ̀ Haúsá ó ti wọ́n tún gbé wọn kúrò nílẹ̀ Haúsá wọ́n tún gbé wọn lọ sí Port Harcourt àtúbàrà wa ní Port Harcourt táìmì yẹn tí gbogbo ti Methodist high school yẹn mi ju bí abijẹ́ 1 and 2 lọ a lọ sí Port Harcourt láti Port Harcourt sílẹ̀ Haúsá ṣáà ṣe secondary school yẹn káàkiri ìgbà tó ti yá mo ṣáà rí pati dẹ́kọ̀ bá ṣe dẹ́kọ̀ mi mọ̀ òru ọjọ́ kan àṣàbàrà yín lẹ́kọ̀ọ́ ṣá. àṣàbàrà wa lẹ́kọ̀ọ́ táìmì yẹn ó ti tó táìmì láti ṣe WAEC so mo ṣáà ṣe WAEC ní elulam bàtà ṣe WAEC tán mo ṣe ND ní Laspotech but láti bẹ̀rẹ̀ mo mọ̀wé gan mo sọ fún yín lẹ́ẹ̀kan ṣẹ́ ìgbàgbé mo sọ mo lẹ irọ́ òótọ́ lẹ pa mo mọ̀wé gan so mo ṣáà like láti lọ yunifásitì pé gbogbo àwọn polytechnic yẹn ẹ yóò di eyín but ká má fa ọ̀rọ̀ gùn gbogbo àti mo rò pé mo wá yunifásitì àṣẹ mi sin school mo lẹ wà fake admission náà ṣe fún mi ni ó ti di year 3 kí n tó mọ̀ pé mi sin school bá dúpẹ́ fọ́lọ́run lè ní ṣàpé àwọn àbọ̀kọ̀dọ̀ mi ni ò tiẹ̀ wá òkè bọ̀ mo lè sọ English dáadáa. Ilé ìwé wo lẹ wà ìtì gíga wo lẹ wà tí LASU. Ọdún wo ni eléyìí? Mo sọ̀rọ̀ bí i 2000 láàrin 2001 to 3 ní time yẹn 2001 to 3 yeah. Báwo wá ní ìrìn àjò tíátà báwo ló ṣe bẹ̀rẹ̀? Orin ni mo kọ́kọ́ ń kọ because gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú entertainment ni mo nífẹ̀ẹ́ sí. Mo ń kọrin mo ń ṣe hip hop artist ṣẹ́gẹ̀. Ẹ máa ń kọrin ẹ tún máa ń ṣe. yọ̀ ẹgẹ̀. Mo gẹ̀. Mo gẹ̀. So mo ń ṣe hip hop ńgbà yẹn oyin afro hip hop. Ní ọdún wo ni ẹ o? Gbogbo àwọn ọdún tẹ̀ ń bẹ ẹ̀wọ̀n pé time tí mo ní mo mọ̀wé time tí mo wà ní bẹ̀rẹ̀ ni. Gbogbo àwọn ọdún yẹn bọ̀ àwọn èèyàn tán wà nílé tán dẹ̀ mọ̀ pé mo ṣe hip hop wọ́n lè ṣẹlẹ̀ rí bọ̀ mi ìrántí yẹ. Ẹ̀kọ́ orin díẹ̀ fún mi. Okay. Ìkan nínú àwọn orin mi ń gbà yẹn mo ṣe fáwọn obìnrin torí mo fẹ́ kọ Yorùbá ní orí ètò yìí ni mi fẹ́ kọ English púpọ̀. Èwo lẹ ní kí n ṣe ẹnì èwo lẹ tún fẹ́ gbọ́ ṣọbọláyọ kéèké àdúgbò èwo lẹ ní kí n ṣe o if I no dress then go say wọ́n sọ pé mi ò dá mọ̀ then go talk if I too dress tí mo tún wá fún akọ́sí àwọn àpè mi àti Doyin láṣẹ́wó àwọn ọmọ ọlọ́mọ torí pa àdámọ̀ ẹjọ́ ẹjẹ́ ajayé orí wa ooo èwo lẹ ní ká ṣe èwo lẹ tún fẹ́ gbọ́ ẹ̀yin á máa sọ pé ṣọbọlọyọ kéèké àdúgbò. ẹ lè tà ẹ yá má jẹ́ ń sọ. ijó nìkan lè mọ̀jọ́ ok next time ẹ sọ fún mi má jẹ́ kó àwọn ilé gbé o. á dà bẹ́ẹ̀ àmọ́ èmi yìí. tí mo bí tí máa ti mú yín next time. ó yá mò ń gbọ́ ìrìn àjò yín ní sínú tíátà. nígbà tó yá tí mo wá mọ àwọn èèyàn kan àwọn èèyàn kan súnmọ́ mi ṣí bèbí ṣe yá àríyọ̀ olórin lòun náà ṣe tíátà then ìtẹ̀lẹ̀ so tó bá ti fẹ́ ṣe àwọn music yẹn Ibrahim Ekini tó bá ti fẹ́ ṣe àwọn fíìmù kan tó need hip hop artist wọ́n máa ń pè mí èmi ni máa ń ṣàwọn perform nínú ẹ̀ so bákan wọ́n fẹ́ ṣe fíìmù kan wọ́n ṣàṣe ní kí n tún wá nìyẹn ojú mi ṣáà di ẹrù
as an hip hop artist mo dẹ̀ ti fi ìpọ́lọ̀ ti ń gbà díẹ̀díẹ̀ gbogbo eré Agége yẹn wọ́n máa ń fowó pè mí so mo rò pé mo ti di star ọjà yìí pè mí fún show fíìmù yìí nìyẹn ló jẹ́ mo di ẹrù di gbogbo ẹ̀ aṣáwà ń bẹ̀ pé di pé ká máa ṣe fíìmù so wọ́n ní wọ́n fẹ́ ṣe wedding nínú fíìmù yẹn ni so aṣáà jókòó so later director ṣáà ń bá wa sọ̀rọ̀ pé kí n ṣorí báyìí so ìgbà tá máa ṣe fíìmù tán wọ́n ṣáà ti ṣe tán mi mọ̀ ní gbogbo ìgbà yẹn pọ́n ti ṣe fíìmù tán máa béèrè pé èyí tí nǹkan tẹ̀ pé mi wá fún gangan ìgbà ni máa ṣe ó ní àmú ti ṣe lẹ́ẹ̀kan mi ti ṣe yan kan o ó nígbà tí mò ń ṣorí báyìí pé mo ti art nìyẹn mo sùn oh my god torí ẹni láti rí bag tí mo di ẹ̀mọ̀ èmi tí mo dẹ̀ ti ń kọrin ládùúgbò tí mo ti feel pé mo ti di star tí mo mọ̀ pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni mo sùn Ọlọ́run kò forí kẹ́ ẹkún tí mo sùn lọ́jọ́ yẹn. Àmín ṣe bá mi ẹ má kún ẹ má sùn bí ẹ jẹ́ ó dohun gbàgbé ó ti dẹ̀rí adúpẹ́ fọlọ́. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. lẹ́yìn ìgbà yẹn ṣé òun la máa ṣe pé ìrìn àjò tíátà ó bẹ̀rẹ̀ fún yín. bó ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn because later ẹ̀mọ̀ kò sí tí nǹkan báyẹn bá ṣe èèyàn gbogbo tí èèyàn bá délé èèyàn ti máa sọ ìrírí èèyàn so ní inú ẹ̀ làwọn èèyàn kan ti ń wò pé bóyá ó wá ní time kan tí Ibrahim Yekini náà ṣe fíìmù ọkọ̀ olóṣó bó ṣe fi mí sí nìyẹn àwọn èèyàn wá ṣàrí pé eré pọ̀ lára ọmọ yìí dáadáa mi bẹ̀rẹ̀ sí ní pè mí nìyẹn pé eré wà lára ẹ̀ jẹ́ ká tún kọ́ ẹ dáadáa ó náà dẹ̀ ṣe mo kọ́ lọ sọ́dọ̀ bùrà Saheed ìyẹn Saheed Balogun mo gba fọ́ọ̀mù lọ́wọ́ wọn then gbogbo time mi àti tẹ̀lé close torí pé ajọ́ rẹ̀ mo fi pé kò lè jọ́gà mi kò sí nǹkan tó fẹ́ sọ fún mi tí màmá ṣeré ni èmi dẹ̀ ní aláwàdà ni mí so mo wá lọ sọ́dọ̀ ẹni tó jù mí lọ sọ́dọ̀ jọ́gà dáadáa bùrà Saheed so mo gba fọ́ọ̀mù lọ́dọ̀ wọn mo dẹ̀ ṣe tán. ọdún mélòó lẹ lò ní abẹ́ bùrà Saheed bíi 2 years. ní ọdún méjì èwo wá ni ẹ wá ṣe tí orúkọ yín tó fi di nǹkan tí ó di àtẹ́wọ́gbà. mo máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìbéèrè yẹn tó bá ti bí mi torí ṣàṣà ní sinimá tí mo ṣe táwọn èèyàn nífẹ̀ẹ́ sí ṣe pé ńgbà míì ẹlòmíì tó bá ṣe iṣẹ́ ẹyọ kan làwọn èèyàn fi máa mọ̀ tán dẹ̀ fẹ́ mọ̀ anything tó bá tún ṣe mọ́ but ní ti tèmi ó ní kéjì kan báyìí tí mo ṣe bùdá Báyọ̀ Tìjání kan báyìí tẹ́ bá mọ̀ wọ́n níkun ikùn wọn tóbi báyìí àwọn náà bá mi direct yẹn and àwọn èèyàn like mi. ẹ̀yin lẹ ní iṣẹ́ yẹn èmi mo ní iṣẹ́ yẹn àwọn kan ṣe olùdarí àwọn náà ṣe olùdarí sọ wọ́n bá mi fi àwọn èdè Yorùbá because mo ṣe Ọ̀ṣun ní side kan mo ṣe ọmọ Èkó side kan so àwọn èèyàn gba tiṣẹ́ yẹn gan wọ́n gbà tó tún máa yá tí fíìmù míì tún jáde lórí ẹ̀ báyìí wọ́n tún ṣe tún bẹ̀rẹ̀ sí ń kó jẹ nìyẹn so mo máa rí pé side táwọn èèyàn because mo wà káàkiri mo lè ṣe Yorùbá ó ti yẹ yín so ó wá jẹ́ kí ìfẹ́ mi ní ọ̀dọ̀ àwọn èèyàn kó tún sàn kunkun kókì. ó tún tàn kunkun ṣé dé Iléṣà nìyẹn. mo rò pé tí wọ́n bá kí ó tàn kunkun nìyẹn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwọn wo ni ẹjọ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ní ọdún tẹ́ bẹ̀rẹ̀ tẹ́ ẹjọ́ jẹ́ Sàwáwù. Sàwáwù ó yẹ kó ti yẹ yín pé kò yẹ ní Sàwáwù. àwọn wo lẹjọ bẹ̀rẹ̀ tẹ́ ẹjọ́ jẹ́ bí ẹgbẹ́ nídìí iṣẹ́ yìí. ẹgbẹ́. a mọ̀ pé ẹ bá àwọn kan ní díẹ̀ ni a mọ̀ pé ẹ̀yin àti àwọn kan náà lẹ́tún jọ bẹ̀rẹ̀ tẹ́ ẹjọ́ ń kó páńgbà yẹn lọ́hùn náà. ṣe bí irú àwọn tájọ kọ́ṣẹ́ papọ̀. bí àwọn tẹ́jọ kọ́ṣẹ́ papọ̀. last time yẹn special center ni special package ni mo ṣe lọ́dọ̀ bùrà Saheed. ó yá ẹ tó rẹ̀ lọ́ fún wa. mo máa ń mo kọ́ fi ìpojú máa tì mí so mo máa ń pè àti máa ń bá àwọn èrò pé ó máa ṣe bákan so àwa bíi méjì kan èèyàn yẹn wà ní Dubai ń sìn wọ́n pé mo ti gbàgbé orúkọ àwọn èèyàn náà máa ń one time yẹn òun náà ń ṣe training gbà yẹn mo ti gbàgbé orúkọ ẹ̀ o bó wà ní Dubai ń sìn she's doing very very well èmi àti ẹ̀dájọ́ pàdé àwọn kan máa ń wá fún morning class but time yẹn. ìrọ̀lẹ́ lẹ́yìn máa ń wá ìrọ̀lẹ́ làwọn máa ń wá ẹ̀kọ́ ìrọ̀lẹ́ lẹ́yìn kọ́ ẹ̀kọ́ ìrọ̀lẹ́ evening class. Gbajúmọ̀ ètò ní Gbajúmọ̀. àǹtí Ayobami jẹ́ ká lọ wo díẹ̀ nínú iṣẹ́ tẹ́ ẹ ti ṣe tẹ́ ẹ ti kópa nínú ẹ̀ ṣó yá. ó ti yá. àwọn ìwà ìbàjẹ́ láti máa fi ipá bá àwọn obìnrin aláìlera àti àwọn òṣìṣẹ́ ní àjọṣe papọ̀. alárùn ọpọlọ ti di ọ̀tẹlẹ̀múyẹ́ àbí ẹ dúró èwo ni ẹ̀sùn játijàti rédèrèdè tí ò lẹ́sẹ̀lẹ̀ tẹ́ fi ń kàn mí iná.
Ọ̀tẹlẹ̀múyẹ́ Ṣọlápé ni orúkọ mi. Mi ò kì í ṣe alárùn ọpọlọ rárá. Ká wá gbà yìí pé ọ̀tẹlẹ̀múyẹ́ ni ẹni tòótọ́ eléyìí tí mi ò dẹ̀ nígbàgbọ́ nínú. Ẹ jọ̀ọ́ ẹ̀yin wo ló ní láti fi gbogbo ẹ̀sùn tó fi ń kàn mí láti fìdí ẹ̀ múlẹ̀? Èmi àti ẹ ti jọ ní àjọṣepọ̀ rí. Eléyìí tó lè fìdí ẹ̀ múlẹ̀ láyé àti láyé. Gbogbo àwọn òṣìṣẹ́ àti àwọn aláìlera tí ó ti fún ní oyún tí wọ́n ti ṣe pátápátá ni wọ́n ṣetán láti jẹ́rìí sí. Kí ni àkọlé eré ẹ̀? Aláìlera. Aláìlera talent ó ní? Àwọn ApreelTV. Àwa náà la ṣe. Ẹ̀yin lè ṣe. Láti ìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà, ṣé a lè ka iye eré tẹ́ ti fi owó ara yín gbé jáde? Ó máa tó bí 10. Á tó bí 10. Kí ni àwọn nǹkan tẹ́ máa ń rò? Àwọn ètò wo lẹ máa ń gbé kalẹ̀ kí ẹ tó gbé eré jáde? Àwọn nǹkan tí máa ń sábà rò èmi ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní agbègbè mi. Nígbà míì àlá àbí ìran ó ti yé yín bọ̀ títa láyẹn ń gbà mí ṣe mọ̀ pé ó lè má fẹ́ bá nǹkan tó wà ní ayé mu dáadáa ṣe mọ̀ pé wọ́n máa ní Yorùbá ní àlágọ̀ so mo máa ń try láti fi àwọn nǹkan tó ń ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ láround mi máa wá fi sínú ẹ̀ tó bá jẹ́ pé mo tiẹ̀ ní inspiration kan àbí wọ́n gbé wá ó ti yé yín wọ́n máa ń gbé wá wọ́n á ti wá gbé wá báyìí wọ́n á fi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ayé díẹ̀ máa wá fi kún káwọn èèyàn lè gbà. Káwọn èèyàn lè gbà ọ̀pọ̀ gbogbo àwọn ìtàn tí ẹ gbé jáde yìí ta lẹni tó máa ń bá yín kọ? Mo ní àwọn olùkọ̀tàn bíi 2 kan tó jẹ́ pé regular olùkọ̀tàn mi ni wọ́n tí wọ́n ti gbé wá bí àárín òru ni mo lè ti text wọn lẹ̀ àbí kí n pè wọ́n pé àwọn tó ti gbé dé o. So nínú gbogbo àwọn iṣẹ́ 10 tẹ́ ní pé ẹ ti gbé tí èwo ni èyí tẹ́ ẹ náwó sí jù báwo dẹ̀ ni àtẹ́wọ́gbà ẹ̀ nígbà tó jáde? Kejì ni mo náwó sí jù àti Arámidé Agbófinró ìyẹn tí jáde kejì yẹn torí nígbà tí mo kọ́ fẹ́ ṣe gbèrò ọkàn mi ní pé bí owó báyìí ló máa parí fún nígbà tá a wá wọ location dẹ̀mọ̀ irú ẹni tó tún bá wa direct yẹn ẹni wọ́n fẹ́ gbọ́n àbúrá báyọ̀ àwọn kì í wéèrà tí ò lọ́mọ nínú ṣé mo gba Yorùbá yẹn náà so gbogbo nǹkan wọn báyìí kàbìtì ni so owó tí mo ná sí pọ̀ but ìdùnnú mi lénìí ni pé àwọn èèyàn accept ẹ gan so most times àǹtí Ọ̀ṣun yẹn àǹtí ike so àwọn èèyàn gbà and ẹ̀bùn tí mo rí lórí ẹ̀ kò ń ṣẹ̀bùn kékeré náà so gbogbo tí mo ná sórí ẹ̀yìn kò ń jẹ́ kí n rí bí nǹkan tó because àlùbáríkà ti wà lórí ẹ̀ èdè dẹ̀ pọ̀ gan lórí ẹ̀. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Àǹtí Ayọ̀bámi ẹ jẹ́ ká lọ sí abala tẹ̀yìn àtàwọn olólùfẹ́ yín nísìnyí ní tí a fi àyè sílẹ̀ fún wọn láti béèrè ìbéèrè nípa iṣẹ́ tẹ̀yàn láàyò ṣó yá abala yẹn là ń pè ní ojú abẹ ẹ jẹ́ aṣojú abẹ ń kọ́. Orúkọ mi ni Ìyáàfin Alábí Fọlákẹ́mi mo fi àsìkò yìí kí OYITA kó kú iṣẹ́ takuntakun we really love her we like her movie because she put every of her strength in all her movies I like her. Olóyìnbó làwọn yẹn o. Thank you for loving me I love ṣé mi lè sọ. nǹkan tó ayé wà fún yín. wọ́n bá sọ ni màá fi máa fún ẹ. ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín I love you too ciao ciao bye. Ìyẹn máa gbà mí lórí ẹ̀yin náà jù padà fún wọn nínú ọ̀rọ̀ yín níbẹ̀rẹ̀ ni pé ẹ máa ń kọ orin a dẹ̀ gbọ́ pé ẹ ní ẹgbẹ́ tí nígbà yẹn kí lorúkọ ẹgbẹ́ yẹn. OYITA Classic Band. OYITA Classic Band nísìnyí níbo ni ẹgbẹ́ yẹn wà. ẹgbẹ́ ò tí ì dàrú torí létà gan ni mo dẹ́gbẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ yẹn hip hop ni èmi nìkan ni máa ń dá ṣe yọ̀ lórí stage olùtà mo wá rí i pé àgbà ti ń fi style dé ibi tí wọ́n ti ń ṣe yọ̀ọ̀yọ̀ lọ́yọ̀ kan kí èèyàn má lọ yí ṣubú lórí ó ti yé yín torí mo ti wáyé wọ́n tún ti ń kí lápá kí lẹ́sẹ̀ so mo wá kúkú dá ẹgbẹ́ sílẹ̀ ẹgbẹ́ olórin ìyẹn ni mo ṣe. irú orin wo wá lẹ wá ń kọ ní ìsìn. àwọn sọmọrí àdúgbò yìí ẹ jáde wá. ẹ kọrin díẹ̀ fún mi bẹ́ẹ̀. ṣé ti ẹjẹ̀ tẹ̀mí kẹ́ tó kọ ṣé ti ṣe àwo kankan. ìyẹn kò ní ìdáwó owó ni owó láti lọ ń kọrin lórí stage kó ṣáà máa náwó. ẹ máa ń lọ káàkiri níbi ayẹyẹ. àwọn ayẹyẹ àwọn ọ̀tọ̀kùnú ènìyàn. lè máa lọ kọrin fún. ṣé àwọn Yorùbá yẹn yé yín ṣá. àwọn oúnjẹ mi mò ń gbìyànjú ó yẹ kọrin díẹ̀ fún mi kẹ́kàn tí ẹ wò mí bí n ṣe jókòó yìí kẹ́kọrin fún mi. nítorí onítèmi àtàtà ẹni ọlọ́lá ó yá doyin kúkọ yìí máa dá gọ̀jọ̀gọ̀jọ̀ ẹni rẹ ni kí ló ṣe tó ń sá fúnjó àbára yín ò lè ní ó lè
kí ló ṣe tẹ̀sà fún jẹ́ yeyeye àbí kíní yín ò ná níní gẹ́gẹ́ tí gẹ́gẹ́ o ẹni jókòó gẹ́gẹ́ tí gẹ́gẹ́ máa dìde dúró kí o sòwò ń tòsí. àǹtí Ayọ̀bámi láìpẹ́ yìí a gbọ́ pé ẹ ṣe ìgbéyàwó ṣé adé orí yín ṣé òṣèré tíátà làwọn náà àbí báwo lẹ ṣe pàdé. Ọlọ́run ò jẹ́ kán jẹ́ òṣèré tíátà. Ọlọ́run ò jẹ́. Ọlọ́run ni ò jẹ́. Tó fi já mọ́ pé ẹ lè fẹ́ ẹni tó ń ṣiṣẹ́ kan náà pẹ̀lú yín. sọ bẹ́ẹ̀ o ṣé bàbá sọ pé àgbàlagbà. ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ ká máa là á wọ́n ń ṣe òṣèré tíátà. Ọlọ́run mo fún yín lésì ibi Yorùbá ni mo gbọ́ Yorùbá gan. Ọlọ́run ni ò jẹ́ èsì yẹn nìyẹn ti yín lọ́ọ̀yà ni wọ́n olùdásílẹ̀ ìjọ ni wọ́n pásítọ̀ tún ni wọ́n so ṣe rí i pé Ọlọ́run ni ò jẹ́ kó jẹ́ òṣèré tíátà. Báwo ni ẹ ṣe pàdé ọdún wo lẹ pàdé. ó ti ṣe díẹ̀ wọ́n rí mi lórí ẹ̀rọ ayélujára àbí kí ló máa ń pè é àti ayélujára àti ayélujára Facebook so bọ̀ wọ́n mọ̀ ọ̀yàn kan London ọ̀rẹ́ mi ni ó ti yẹ yín so èèyàn iná wá pè pé mo máa rí arẹwà kan odò ẹlẹ́jẹ̀ tútù ẹ jẹ́ kí n pọ́nra mi lé. Bẹ́ẹ̀ni. So ọ̀rẹ́ mi yẹn ló ṣàwá pè mí pé èèyàn kan rí ẹ o wọ́n ní wọ́n láìkẹ́ o ta ni o so bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn bí ọ̀rẹ́ bí èèyàn ó ti yẹ yín so Ọlọ́run dẹ̀ fi àmì sí adẹ̀ nífẹ̀ẹ́ ara wa adẹ̀ di ọkọ àti aya. Àti aya a tún gbọ́ nínú ibi tá a tún rí ká kọ́lọ̀ ṣàṣàánú ni. ìgbà yìí mo kọrin ẹ̀kan yẹn fún ṣọbọlọyọ kí kì í ṣe bẹ́ẹ̀ ẹni tó bá ti jẹ́ igba ojúmọ́ ṣe mọ̀ pé kò sí oríṣiríṣi la máa kà lámàdé máa gbọ́ nípa wọn. A tún gbọ́ wípé wọn ò sí ní ìlú wa ìyẹn ìlú Nàìjíríà báwo lẹ ṣe ń ṣe. ẹgbọ́n kan gan o. a gbọ́. wọn ò sí Nàìjíríà. mo tún gbé ìdí wọn sí Nàìjíríà UK náà wà. báwo lẹ ṣe wá ń ṣe tí gbogbo ẹ̀ ń dánmọ́rán ẹ̀yin wà ń bí àwọn wà lọ́hùn báwo ni iná ọ̀fẹ́ yẹn báwo lẹ ṣe ń ṣe. iná ọ̀fẹ́ wa dẹ̀ Ọlọ́run jẹ́ kí ó máa jó dáadáa èṣù àtẹ̀ṣẹ̀ òní dẹ̀ ráyè láti fi omi pa ẹni tó bá tiẹ̀ try mọ̀ kò ní rí ṣe lórúkọ Jésù ikú dẹ̀ ní èrè ẹ̀ṣẹ̀ ẹni tó bá try tó kù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ àǹtí Ayọ̀bámi ẹ̀yà jẹ́ ká tètè yá kúrò ní abala tá a wà yìí torí dàbí ẹni pé inú ti fẹ́ máa bí wọn. inú òbí mi mo tẹ̀ sọ pé káwọn èèyàn má try ẹ̀. bóyá wá tún yìí ní ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọn ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lójú amóhùnmáwòrán yín báyìí òun ni kẹ́ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ máa fi ṣọwọ́ sí. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Ó yá Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀ orúkọ mi ni Rotimi Salami eléré orí ìtàgé ni mí ẹ máa wo Gbajúmọ̀ nítorí pé ibi tí ẹ ti máa bá àwọn olólùfẹ́ yín pàdé àwọn ìbéèrè tí ó wù yín láti béèrè lọ́wọ́ wọn tí ẹ lè rí wọn one on one láti béèrè orí ètò tẹ́ ti máa láǹfààní láti béèrè ẹ̀ náà ni gẹ́gẹ́ bí ó ṣe wù yín láti béèrè question tẹ́ fẹ́ béèrè ẹ̀ èwo ló wà lọ́kàn yín láti béèrè yẹn náà ìyẹn gangan bá mi pàdé lórí ètò yìí. Àǹtí Ayọ̀bámi báwo ni Yorùbá yín báwo ló ṣe dánmọ́rán tó. Nígbà tí mo kọ́ bẹ̀rẹ̀ léwe tí mo wà ní kékeré ó dán gan-an mo mọ̀wé níbẹ̀rẹ̀ torí ibi tá a lọ yẹn àwọn èèyàn ti understand pé mo ti sọ tòótọ́ láti ilẹ̀ pé nísìnyí mo lọlẹ̀ Haúsá ẹ ti understand ẹ̀yin tẹ́ ń wò wá ní mo lọlẹ̀ Haúsá mo lọ Port Harcourt so ó ti jẹ́ kí Yorùbá mi máa shake ó ń mì títí lẹ́ni tó jẹ́ pé gbàtà máa bẹ̀rẹ̀ ètò yẹn sọ fún mi ní pé ẹ kó wá ni. Ijó ni wọ́n ní mo kó wà. ẹlẹ́kórè Yorùbá náà wá. bí a mo ṣe mistake mọ̀ pé jó àti Yorùbá. Abala ta fẹ́ wọ̀ ní ìsinyìí ta fi ń dára wa lẹ́kọ̀ọ́ nípa àṣà iṣẹ́ àti èdè Yorùbá ni òun là ń pè ní abala ṣó láyà. Àǹtí Ayọ̀bámi jẹ́ ń bi yín ní ìbéèrè tí máa ń bi gbogbo àwọn àlejò wa ṣé ẹ láyà. ètò rí mi báyìí ní ṣe mo láyà mo fàyà nínú ìjọ yín àti Doyin. kí n tèmi ìbéèrè lèmi béèrè ẹ̀yin ẹ dé mi lóhùn ẹ wo ṣùkú tó wà níwájú èmi àti yín ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ẹ̀ ẹ láǹfààní àti mú 3
ó yá ẹ mú béèrè yín. èmi máa mú fúnra mi. Fúnra yín ni kẹ́ fi wáre kẹ́ fi gbáre. bàbá má padà lẹ́yìn mi o. àmín. Olúwa ṣá máa sìn mí lọ. àkọ́kọ́ mo mú re o. ẹ̀kejì mo mú ẹ. mú re o kó sọ́re o. ẹ̀kẹta sọ dáadáa. àmín. a dúpẹ́ o. ìbéèrè ìkarùn-ún tó jẹ́ àkọ́kọ́. Ibo ni àyè tá a yà sọ́tọ̀ fún epo ṣíṣe? Epo? Ṣé ìlú tó ti ń ṣe? Wọ́n ń pe ààyè tí wọ́n ti ń ṣe epo. Agbada. Kì í ṣe agbada. Níbi kí n mọ̀ ọ́ ṣebí kí ni kéékèèké kan báyìí náà fi ń ṣe epo. Wọ́n á yabì kan sọ́tọ̀ tó máa ń fi ẹsẹ̀ tẹ̀ báyìí. Àdúgbò tí wọ́n ti ń ṣe epo yẹn kí ni nǹkan tá à ń pè? Tó máa ń pè wọ́n máa ń ṣe epo ń Jẹ̀bú. Kí lẹ pé? Wọ́n máa ń ṣe epo ń Jẹ̀bú. Agba. Mi ì ní ìlú o. Kí ni tó máa ń tẹsẹ̀ bọ̀ tó máa ti ń ṣe epo tépo yẹn fi máa tí wọ́n bá ti ṣe epo inú àgbá náà ti máa ń ṣe epo lórí iná wọ́n máa fi igi náà fi máa ń ṣe wọ́n lè ṣe wọ́n máa fi ẹsẹ̀ sí mo ti sọ gbogbo àwọn nǹkan yẹn ó yẹ kẹ́ ẹ ti kọ́ wa ní ẹ̀kọ́ bí wọ́n ṣe ń ṣe epo ẹ ṣé àdúpẹ́ àmọ́ ibi tí wọ́n yà sọ́tọ̀ tí wọ́n ti ń ṣe epo kí ni wọ́n ń pè é. mi mọ̀ pé máa béèrè yẹn. ẹ rántí kó wá. àgbá náà fi ń ṣe ṣá ẹjọ́. èmi ní nǹkan tó fi ń ṣe. ẹkù. ẹkù ẹkù ni. ẹ ti ń ṣe tíátà. mi ì ṣe tíátà because mi ì tiẹ̀ rántí bọ́ mo mọ̀ pé èmi tí mo lè dárúkọ àgbá tí mo lè dárúkọ ẹyìn àwọn nǹkan tó fi ń ṣe kò yẹ kí n mọ ẹkù. ẹ ti mọ̀ ní ìsìn. ẹkù. àbí. béèrè ìkẹsàn-án tó jẹ́ ìkejì bí obìnrin bá bí ọmọ tí ò rí omi ra tí ò dẹ̀ rí ẹ̀jẹ̀ kí ni wọ́n ń pè é? ìbẹ́kùn. ìbẹ́kùn. àbí. bẹ́ẹ̀ ni ìbẹ́kùn ni. lẹ́yìn ẹ kí n jókòó dáadáa. àǹtí Ayọ̀bámi kí n tó ka ìbéèrè kẹta ẹ má fi akọ sí. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ ìkẹta ẹ sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta láì kọ yín lẹ́nu. Labalábá fò labalábá ó ṣubú làlàbá àlàbá là á lábàrá bámúbámú. kékeré pékélé arúgbó jẹ gbèsè tani ọsàn. arúgbó náà ni. arúgbó jẹ gbèsè. àwọn nǹkan báyìí mo ṣọ́ pé yìí ti máa rí àzẹ ká tó wá bí o. mi ò tiẹ̀ rí ìbéèrè yìí ká tó bẹ̀rẹ̀ dé. ẹ̀yin lẹ́dẹ̀ fọ́ ara yín ẹ ṣé. ẹ sọ̀rọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta láì kọ yín lẹ́nu. Labalábá fò labalábá ó ṣubú làlàbá àlàbá là á lábàrá bámúbámú. labalábá fò labalábá labalábá fò labalábá labalábá fò. ẹ̀yin àti ìta ni ṣé bẹ́ẹ̀ mi ṣe pè fún yín nìyẹn ẹ má máa mú lu màláwà bíbá. ok ẹni sọ̀rọ̀ labalábá fò labalábá ẹ tún pé ẹ jẹ́ àlọ́. labalábá fò labalábá ó ṣubú làlàbá àlàbá là á lábàrá bámúbámú. labalábá lò bámúbámú. labalábá fò balabala ó ṣubú làlàbá. ẹ jẹ́ n tún pè fún yín díẹ̀díẹ̀. Labalábá fò labalábá ó ṣubú làlàbá àlàbá là á lábàrá bámúbámú. ẹni sùúrù eléyìí rìázà ní ẹjọ́. labalábá fò labalábá ó ṣubú làlàbá àlàbá lù ú bámúbámú. àlàbá là á lábàrá. àlàbá là á lábàrá bámúbámú. ẹni sùúrù rìázà náà tún lélẹ̀. labalábá fò labalábá ó ṣubú làlàbá àlàbá là á bámúbámú. àlàbá là á lábàrá bámúbámú. àlàbá là á lábàrá bámúbámú. ó ti yá nísìnyí o. ó yá. bọ̀dọ̀ wáyé pé ọkàn náà mo ṣe yẹ ká fún mi. ẹ̀mẹ́ta ni tẹ́ ẹ̀ bá ti gba mẹ́tẹ̀ẹ̀ta ẹgbẹ̀bùn. etí mo ti òun dùn mí o ẹni sùúrù. ó yẹ bẹ̀rẹ̀. labalábá fò balabala ó ṣubú làlàbá àlàbá là á bámúbámú. ẹ̀gbẹ́ ẹ farabalẹ̀ sí kọ́tẹ́mi kà fún yín kọ́ nìyẹn. mo ní labalábá fò labalábá ó ṣubú làlàbá àlàbá là á lábàrá bámúbámú. labalábá fò labalábá ó ṣubú làlàbá àlàbá lò ó. àlàbá là á. àlàbá là á. lábàrá bámúbámú. ibẹ̀ nìkan ni mo ṣe yín. labalábá fò labalábá ó ṣubú làlàbá àlàbá lò ó. àlàbá lò ó ibẹ̀ nìkan yẹn. àlàbá là á. àlàbá là á
lábàrá bámúbámú àbí. Yeah. Labalábá fò bálabàla ó ṣubú làlàbá àlàbálà lábàrá ó ṣubú làbàmúbámú. Ẹ̀yin tèmi lé ẹ ká fún mi ẹ̀yin ṣebí mo ti gbà lọ́dọ̀ yín. Mo lọ ti gba kí ni nǹkan ta ní ẹsọ tí ò le adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Àǹtí Ayọ̀bámi yàtọ̀ sí iṣẹ́ tíátà ṣé ó tún ní okòwò míì tí ẹ gbé gbà ẹ̀? À ń taun à ń ṣerun à ń ṣiṣẹ́ ṣe olúwa. ní ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣerun ni. OYITA classic hair ní ẹ̀rọ kìnnìtà ṣerun a dẹ̀ ń ṣiṣẹ́ olúwa à ń gbọ́kàn àwọn èèyàn là. Bẹ́ẹ̀ ni. Ló wá ṣe. Ijó kọ́ ṣé ẹ fẹ́ràn ijó jíjó? Ijó ṣebí ara exercise ni ijó. Ṣebí kò sí question lórí ọ̀rọ̀ ijó ṣá. Àti lè sọ bóyá ìbéèrè máa wà ń bẹ̀. Torí abala ta fẹ́ wọ̀ ní ìsìn tí tèmi àti yín tí a kàn máa fi ẹsẹ̀ rajó fún bí ìṣẹ́jú kan sí méjì. Ó yẹ bá a gbóhùn sókè èmi àti àǹtí Ayọ̀bámi fẹ́ jó. Ọlọ́run ṣe tó sí mi lọ tó sí mi padà. Olúwa ṣeun Olúwa ṣe kó tí ẹ ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ sí gé tẹ́ ń gé adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ijó ta jó tán sí yẹn ta lẹ́ni tó kọ. Dádì wa Alhaji Sikiru Ayinde Barrister. Kí Ọlọ́run ọba kó délẹ̀ tó dáa fún wọn. Kí ni wọ́n wá pe àkọlé àwo yẹn? Fuji Garbage. Fuji Garbage. Bẹ́ẹ̀ bá ti ẹgbẹ́ yín tẹ̀ ń kọrin màá bínú sí yín ẹ̀ ní gbá kí ni. Àti Ayọ̀bámi ilé tiwa tó lọ báyìí a dúpẹ́ fún Ọlọ́run tó bá wa bẹ̀rẹ̀ ètò yìí tó dẹ̀ tí wá bá wa mú wá sí ìparí láti ọ̀dọ̀ olóòtú àgbà iléeṣẹ́ wa wọ́n ní ká fún yín lẹ́bùn. Ẹ̀bùn tún wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics and Spa NAFCAB Enterprises àwọn náà wọ́n fún yín lẹ́bùn. Ó yá ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo. Ẹ ṣe olóòtú ètò yìí iléeṣẹ́ yìí ò ní jóná láṣẹ Ìdùmarè and gbogbo bí tẹ́ ti ń mú owó tẹ́ ti fi ń fún wa láwọn nǹkan tẹ́ ń fún wa yìí kò ní tán bẹ̀ lágbára Ọlọ́run tó bá máa tún di ọdún tó tún bọ̀ àti go PLC a tún ti jù báyìí lọ láṣẹ Ìdùmarè ẹ̀yin tẹ́ dẹ̀ ń wà náà ẹ ṣé. Ẹ ṣé gan ni ilé tiwa tó lọ báyìí Adédoyin Kúkọ̀yí mo fẹ́ máa fi àsìkò yìí dágbére pé ayọ̀ àti ìdùnnú tí mo fẹ́ fi yín sí òun náà ni màá tún bá yín kó tó wá dìgbà náà ńkọ́.